tí wọ́n sọ pé Màríà olóyún ẹ̀mí mímọ́ Ọlọ́run má dojú tì wá. Ọ̀sẹ̀ yìí ló bá Màríà sùn torí pé ó ń ṣàìrójú Jésù yẹn ewé sùn ni Ọ̀rúnmìlà sọ nínú Ọ̀wọ́n oríṣògbè pé àtàǹpà kò ní í ṣẹ̀gbọ́n ọ̀ká adúbáfẹ́ wẹ́sùn tí ń ṣe yèyé ìgbàgbọ́ ìjẹ́ ikú tó pe wẹ́sùn ẹgbẹ́ adébẹ̀ká béèrè wò. Ọlọ́run mọ ohun tóun ṣe torí ẹ̀ ló fi dá wa lájẹ́ méjì. Ọlọ́run mọ ohun tóun ṣe tọkùnrin ò bá bá àyàn sùn kò lè dá lóhùn, ṣùgbọ́n nígbà tí wọ́n lóyún ẹ̀mí mímọ́ ni àkúkú ó kúkú wọn ọkọ̀ lọ́run. àwa ò lè bá wọn fà á. Olódùmarè tó bí gbogbo wa ní àbádọ́hùn yóò máa béèrè lọ́wọ́ ẹni tó parọ́. Ikú tó pe wẹ́sùn ni wọ́n fi kọrin yẹn pé ẹgbẹ́ adébẹ̀ká béèrè wò, ẹgbẹ́ adébẹ̀ká béèrè wò, ikú tó pe wẹ́sùn ẹgbẹ́ adébẹ̀ká béèrè. Àwọn ìwé mímọ́ Bíbélì àti Kùránì wọ́n jẹ́ kó yé wa pé wọ́n sọ nípa ìgbẹ̀yìn ayé. Kí ni Ifá sọ fún wa nípa ìgbẹ̀yìn ayé? Ṣé ìgbẹ̀yìn ayé wà lóòótọ́ àbí báwo ló ṣe rí? Ìgbẹ̀yìn ayé ń bẹ, ìgbẹ̀yìn ayé ń bẹ. Gbogbo nǹkan tí wọ́n sọ yìí nínú Bíbélì àti nínú Kùránì, gbogbo nǹkan tí wọ́n sọ nínú Bíbélì àti nínú Kùránì yìí gbogbo ẹ̀ ní Ifá ti sọ. Torí Ifá fúnra ẹ̀ ló jíṣẹ́ Jésù, Ifá fúnra ẹ̀ ló jíṣẹ́ ànábì lórí òbímọ kan Jésù ewésùn ní Ifá sọ, ewésùn ní Ifá sọ nínú Ọ̀wọ́n oríṣògbè. Gẹ́gẹ́ bí Ifá ṣe sọ tí wọ́n sọ pé Màríà olóyún ẹ̀mí mímọ́ Ọlọ́run má dojú tì wá. Ọ̀sẹ̀ yìí ló bá Màríà sùn torí pé ó ń ṣàìrójú, ó sì wá bá ọ̀sẹ̀ yìí báwo lòun ti fẹ́ ṣe wàá jáwé bá àjáwé àwọn ó jáwé fún, ó lò pọ̀ ó di ọbẹ̀, ó ṣebẹ̀ fún, ó ṣebẹ̀ ọjẹ́ àásì o. Ọ̀sẹ̀ yìí sì ló bá lóyún. Ṣùgbọ́n ìtìjú ló jẹ́ fún Màríà pé ọ̀sẹ̀ yìí tí aṣọ ẹ̀ ò mọ́ tó dọ̀tí ẹ̀fọ́ gbà wáṣẹ̀ àwọn irúnmọlẹ̀ rẹ̀ ò máa lo aṣọ tó jáde. àwọn iṣẹ́ ní ká ṣe ẹ̀mọ́ tó dọ̀tí yìí tó ń kó gbogbo àǹkàrà gbá pàdùkú pàǹkàrà rọra lòun ọ̀wà sọ pé òun lóyún fún. Ìyẹn ló fi sọ pé Olódùmarè ló bá òun sùn. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ lọ́jọ́ tí ọ̀sẹ̀ ìwẹ̀ tí Màríà fẹ́ bímọ torí pé ewé tí wọ́n já yẹn àfi tí wọ́n tún já padà. Ó rọbírọbí kò rí bí, ó tún padà sọ́dọ̀ ọ̀sẹ̀ yìí. Ìkíní yìí òun fẹ́ bímọ, ọ̀sẹ̀ yìí níṣe bó ti fi òun sílẹ̀ ni. Àwọn òfin yìí lẹ̀ kíní kan ọ̀sẹ̀ yìí ní òkè ó bímọ ọmọ ọkùnrin ló sì bí. Ṣùgbọ́n ewé ti sùn o, ilẹ̀ ṣùgbọ́n tó wá ní ìsìn ewé ti sùn o. Ọ̀sẹ̀ yìí láti bọ́ sí ẹ̀yìn ìkùnlé ṣáàrì àfihìlẹ̀ kan máa rọ bí dọ̀la. Ó bọ́ sẹ́yìn ìkùnlé ó pe ewé bẹ́wé tí jẹ́ ewé padà jí, ó já ewé yẹn ó lọ pọ̀. Màríà padà fi bímọ ló fi bí Jésù. Ní ọ̀sẹ̀ yìí wá sọ pé ewé tó sùn òun lá sọ ọmọ yìí, ewé sùn òun lá sọ. Ìdí nìyẹn kì í ṣe pé Jésù torí kọ́ bá a lè níyì ní gbọ́dọ̀dọ̀ Jósẹ́fù ni wọ́n sọ di Jésù. Ewé sùn ní Ifá sọ nígbà tí Ifá wí pé Ifá ní àtàǹpà kò ní ṣẹ̀gbọ́n ọ̀ka. Adífáfẹ́ ewé sùn tí í ṣe ọmọ ọ̀gbọ́ ewé sùn òun ni Jésù yẹn ewé sùn ni Ọ̀rúnmìlà sọ nínú Ọ̀wọ́n oríṣògbè pé àtàǹpà kò ní ṣẹ̀gbọ́n ọ̀ka. Adífáfẹ́ ewé sùn tí í ṣe yèyé ìgbàgbọ́ ìjẹ́ ikú tó pe ewé sùn ẹgbẹ́ adébẹ̀ká béèrè wò. Ọjọ́ tí Jésù kú ni Ọ̀rúnmìlà wá ń kọrin yẹn ni ọ̀sẹ̀ yìí ló wá ń kọrin yẹn pé ọmọ òun ewé sùn ló kú yìí ló wá kéré lẹ́yìn ó wá ní àfikún lọ béèrè ló wá ń kọrin yẹn lọ pé ẹgbẹ́ adébẹ̀ká béèrè wò ikú tó pe ewé sùn ni wọ́n fi kọrin yẹn pé ẹgbẹ́ adébẹ̀ká béèrè wò, ẹgbẹ́ adébẹ̀ká béèrè wò ikú tó pe ewé sùn ẹgbẹ́ adébẹ̀ká béèrè. Ìdí nìyẹn gbogbo àwọn ìránṣẹ́ yìí pátápátá Ọ̀rúnmìlà ti sọ̀rọ̀ lórí wọn kó tó di pé wọ́n délé ayé. Ẹ ṣé gan ìyá wa. Ẹ jẹ́ ká tó wá padà lọ sínú ọ̀rọ̀ tí ẹ sọ yìí. Ẹ̀yin ló ṣeé ṣe kí wọ́n ní oyún ẹ̀mí mímọ́ ni wọ́n ti bí. Ló ṣeé ṣe kí ọkùnrin má súnmọ́ èèyàn kó dẹ̀ lóyún. Ṣé kò pọ́sibù? Ọlọ́mọ ohun tó wù ṣe, ọlọ́mọ ohun tó wù ṣe torí ẹ̀ ló fi dá wa lájẹ́ méjì. Ọlọ́mọ ohun tó wù ṣe tọkùnrin ò bá bá àyàn sùn kò lè dá lóyún,
ṣùgbọ́n gbà tí wọ́n lẹ́yìn ẹ̀mí mímọ́ ni àkúkú ó kúkú kù wọn kọ́ lọ́hùn àwa ò lè bá wọn fà á Olódùmarè tó bí gbogbo wa nígbà bá dọ̀hùn yóò máa béèrè lọ́wọ́ ẹni tó parọ́ bẹ́ẹ̀ ni. Àṣà Yorùbá TV, Àṣà Yorùbá TV. ọ̀làjúdé làwọn gbàgbé àṣà ìdílé wa. Òtítọ́ ni kíkọ̀ ní gbọ́ká tó fi di ọmọ gbẹ́gbẹ̀dù. Ìlẹ̀kẹ̀ pọ̀ lọ́jà kí Ṣàngó tó wájú mọ́kẹ́lẹ́ o. Ìlú pọ̀ láyé kí Ọbàtálá tó yàn lùgbìn láàyò. Àṣà Yorùbá TV, egun kakaka tí tajà lẹ́nu. Àṣà Yorùbá TV, ìkànnì àpèwáwò tí gbogbo ẹgbẹ́ rẹ̀ ń gbóṣùbà fún. Tó bá jẹ́ torin tìlù tàṣà ìbílẹ̀ gbígbé lárugẹ ètò lóníranran bí ojú ìlú òfin abala àbáláyé abala sóyẹ kó rí bẹ́ẹ̀. Elédùmarè ló dirí ẹwà fákùkọ wà fún ètò lóníranran tẹ́ ẹ ní níwájú tẹ́ ẹ sì fẹ́ kí gbogbo àgbáyé ọmọ Àṣà Yorùbá TV ìníkẹ́ ẹ kàn sí fún ọdún ìbílẹ̀ lóníranran ìgbéyàwó àti onírúurú àṣeyẹ. Àṣà Yorùbá TV yóò bá yín gbé fáyé rí. Ẹ lè kàn sí Àṣà Yorùbá TV lórí Facebook, Àṣà Yorùbá TV 2 YouTube wọn, Àṣà Yorùbá TV bákan náà email address asayorubatv@gmail.com, Instagram wọn rèé àṣà_Yorùbá TV, bó sì jẹ́ Twitter Àṣà Yorùbá TV, tẹlifóònù nọ́mbà wọn rèé 07063347229 tàbí 07013884292. Àṣà Yorùbá TV, Olódùmarè ló dirí ẹwà fákùkọ. civilization ló jágbá gbogbo